ìgbà tó sì lọ sínú ẹ̀rù báyìí pé òṣèlú torí ó lé ohun tí kọ́lọ̀mbà àforíjì bàbá Lámídì Adédìbú nǹkan tó sọ pé bọ́ọ̀ bá ṣòṣèlú ọ̀ ní kinní kan gbogbo àwọn nǹkan tó kà yìí bí ohun ìbẹ̀rù iṣẹ́ kò bá yín lẹ́rù ń gbà náà. That is what I asked him when he came to me. Nígbà tó wá bá mi kan tí mo bí nìyẹn pé ọ̀gbẹ́ni kí ló rò débi pé kí wọ́n ṣòṣèlú tó fi ń ṣòṣèlú owó àti ìní báwo ni wà mí báwo ni ilé ní dáàdì mi nǹkan mẹ́rin ni wọ́n fi máa ń ṣòṣèlú mo ní kí nìyẹn ó ní mo ní mẹ́rẹ̀ẹ̀rin mo ní mi ò mọ̀ ó rí àkọ́kọ́ orúkọ ẹni ó ní owó orúkọ àti wà ó di mẹ́ta àti kí èèyàn mọ̀rọ̀ gbé kalẹ̀ kó mọ̀rọ̀ gbọ́ kó mọ̀rọ̀ sọ mo ní kí ló fún ọ ní assurance tó fi hàn pé èmi mọ̀rọ̀ gbọ́ èmi mọ̀rọ̀ sọ ó láwọ̀kọ́ ó ní láti mi olólórin mi ní ó tún ní àtúní face gẹ́gẹ́ bí pé Ìbàdàn ní àwọn èèyàn tẹ̀ láìkí ní ẹlẹ́kẹta ó ní èyí chẹ́ńdì ó lẹ́ ní fans tó máa support òun pé kò ṣe pé mo lówó ẹ̀kún mo láwọn tó máa support òun ẹlẹ́kẹrin ni pé ó ní ìdíwé nǹkan tí bá ń ṣe máa ń gbọ́rọ̀ kalẹ̀ òun láìkẹ̀ bóun dẹ̀ ti wò pé kí náà fi ń ṣòṣèlú òun kà níwèé because ó ṣe political kíní ó dẹ̀ dé mo dẹ̀ rò pé nǹkan tó sọ yìí tó bá ti ní faith pé òun máa wọlé kó go on bá dẹ̀ ṣe débẹ̀ láàrin support náà fún ní tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ PDP so ó dẹ̀ wọlé so mi ní láti máa pa nǹkan mọ́ nínú ọmọ mi wà ó ti máa gbìyànjú nǹkan tó fẹ́ ṣe láti kékeré ni Honorable ti máa ń dá sọ̀rọ̀ bí kò parí ọ̀rọ̀ bí kò sọ pé kan tó lé bí kò sọ pé dáàdì mi ilé ṣe òun ló tọ́ gbogbo àwọn àbúrò ẹ̀ náà ní school so òbí lè sọ pé ó ṣe alihamdulilayi pé ó ṣe lákọ̀ọ́kọ́ ó wọlé ó ṣe lẹ́lẹ́kejì ó wọlé kọ́lọ̀ ń jẹ́ kí gbogbo wa ká jèrè ọmọ wa. bóyá ká sọ pé ọmọ yín lo orúkọ yín ó lo gbajúmọ̀ yín ó lo àwọn fans base yín láti fi rí ohun tó ń wá. kò sí kan tí èèyàn lò náà because tí èèyàn bá lówó tí ò lórúkọ àfọwọ́wá orúkọ owó lè tán ó tún lè lórúkọ kó má lówó ibi tó bá ti ń lórúkọ yẹn náà tó bá ti fi owó ó tún lè tẹ́ so Ọlọ́run má jẹ́ ká tẹ́ nǹkan tó lò náà ni pé orúkọ bàbá ẹ̀ àti orúkọ àwọn olólùfẹ́ wa àti àwọn tó sọ́pọ́tì wa ń gbà náà gẹ́gẹ́ bí kí ó tó di Honorable gbogbo wọn ni wọ́n ṣe kó sí orúkọ tèmi nìkan. bàbá òṣèlú ó jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń gbòyàn lómi ó dùn bẹ́ẹ̀ sọ yìí ó rọrùn bẹ́ẹ̀ wí ó dùn mọ́yàn létí ṣùgbọ́n máa ní àwọn ẹnìkan tẹ̀lé gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí bàbá lórí Honorable. nǹkan tí màá kàn sọ ni pé ẹni tí ò bá lè kówó jọba kó ṣàánú sí kò gbọ́dọ̀ ṣòṣèlú. bàbá ẹ jọ̀ọ́ nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ẹ rò pé ẹ fẹ́ fi fújì ní kàkáìtì yẹn láti lọ fi kún òṣèlú. ṣe rí gbogbo nǹkan tí ẹ bá ń ṣe kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ fún yín. gbogbo nǹkan tí ẹ bá ń ṣe láyé kó máa ro tọmọ ẹ mọ́ tó bá ń yẹ máa ro tọmọ so mo gbé mẹ́ni èèyàn lọ́ bí mi pé fújì lẹ́ ń kọ ẹ̀yin gan ẹ kọ́kọ́ lórí ariwo tẹ́lẹ̀ báwo táwọn ní tọmọ yín tó tún wá gbé nǹkan wá bá yín lóde ok tá a bá ní pé ok at my age that time ta lè ṣe gbogbo nǹkan dáadáa ẹ jẹ́ kó ọmọ ẹ̀ jáde tí èèyàn bá ló gba ọmọ ẹ̀ mọ́mọ́ báwo ṣe orúkọ á lọ èèyàn á kú gbogbo nǹkan á bàjẹ́ so ọlọ́run rẹ̀ fi sínú àdá yìí pé ọlọ́run ò kẹ́kọ̀ọ́ ọmọ yìí má jẹ́ kí ìràwọ̀ tiẹ̀ kó dànù láàmú o má jẹ́ kí tèmi náà kó bá a lè ṣe ládùúrà ọlọ́run dẹ́gbà láti 2019 tó ti wọlé olóṣèlú after ìyẹn náà làwa náà rí nǹkan dáadáa láàrin ṣe ìjọ bó ṣe jẹ́. ọmọ ń ṣe ní ẹgbẹ́ kan ń ṣe dáadáa ẹ̀yin náà tó máa sọ nínú olórin tí ó ń kọrin fún olóṣèlú tó náà ń ṣe dáadáa ń bẹ̀ ọ̀kan ní ìtẹ̀yà sí díẹ̀ yìí bó ló ṣe jẹ́. èwo nìyẹn o. à ń ṣe campaign fún olóṣèlú bó ló ṣe jẹ́. iṣẹ́ rí ọlọ́run fi ṣẹ́ wa yìn wá kọ́lọ́run dẹ̀ kọ́ wa mọ̀ sí ẹlòmíì mo fẹ́ lọ sọ pé kò yẹ pé mo lọ bó olóṣèlú kan àti ayé bàbá Adédùbú ni mo ti máa ń tẹ̀lé olóṣèlú bàbá yẹn ló di tẹ́tí wa ẹ lọ pọ̀ ọmọ yẹn wá even my bàbá ti wá sílé mi rí
tí ẹnìkan gbowó orí wa tí ò fún wa young gbà yẹn mo sọ̀rọ̀ bí ọ̀rọ̀ 24 years nídìí iṣẹ́ yìí. by 1999 a fẹ́ campaign so àwọn kan gbowó orí wa bàbá yẹn ní láti wá mi wálé bí ẹni tó wà pé èmi báwo ni ti tèmi ṣe jẹ́ tí irú bàbá Adédùbú ń wá mi wálé so ìgbà yẹn mo ti rí pé kí ni bàbá yẹn rí nǹkan tí bàbá rí ni pé tẹ́lẹ̀ bá lè pull crowd tó dẹ̀ mọ̀ láti lè sọ̀rọ̀ tó lè canvas crowd àti láti mọ̀rọ̀ gbé kalẹ̀ kò sí pé kéèyàn kan máa kọrin o kò lè bílẹ̀ pọ̀ kò sẹ́ni tí èmi ò ń bílẹ̀ pé ẹnìkan kan mú orí kọ